rìkíṣí pa àwọn pọ̀ wọ́n dọ̀rẹ́ rìkíṣí pa àwọn pọ̀ wọ́n dọ̀rẹ́ o rìkíṣí tó pa àwọn pọ̀ ló tú wọn ká rìkíṣí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ rìkíṣí ti pa wọ́n pọ̀ báyìí èyí tó pa wọ́n pọ̀ náà ló tú wọn ká ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin Gani Adams Ige àti ìyàwó bàbá wa olóògbé jọ́sí Dúpẹ́ Onítìrí tí wọ́n ń pè ní aya Abíọ́lá ẹ bọ́ bí ẹ wá gbọ́ àṣírí ńlá àwọn eléyìí tí wọ́n ti ọmọ títí tí wọ́n ti àwọn ọmọ ọlọ́mọ àwọn lálẹ́ pè ní òrùmọ̀gàlì òtímọ̀tímọ̀tímọ̀ títí wọ́n ti àwọn ọmọ sínú ìgbèkùn ẹ wo bí fídíò tẹ́ ẹ fẹ́ wò yìí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ àtọ́jú ẹ̀ báyìí tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí á jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọmọ Yorùbá inú jì imú níkà kò já gbóòórùn àṣírí ọ̀nà tí wọ́n gbà rèé tí wọ́n fi fẹ́ pa olóyè Sunday Adéyẹmọ ọ̀nà tí ìgbésẹ̀ tí wọ́n ń gbèrè tí wọ́n fi ní dandan àfi kí àwọn ọ̀fẹ́ rí mi olóyè láàkì tán tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní lépa ẹ̀ wípé dandan lá àfi kárẹ̀ yẹn bí wọ́n mọ̀ pé ìgbàlà pa ẹnikẹ́ni kì í pawó òye yín ẹ̀yin ìran mi ìgbàlà pa ẹnìkan kì í pawó torí pé tó o bá lọ fẹ́ pawó ó lè rí iṣẹ́ ìgbàlẹ̀ yẹn máa ń pa ẹmọ kì í pawó àdàbí tó bá dalẹ̀ eléyìí ló mú káwọn àgbàgbọ́ pé birikoto kọ́ pé birikoto kí wọ́n wá fi ọ̀rọ̀ yìí léde èyí tí mo gbé wá fún yín báyìí tí mo fẹ́ kẹ́ ẹ bá mi farabalẹ̀ gbọ́ kẹ́ ẹ wò ó láti bẹ̀rẹ̀ títí lópin ẹ dákun ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣé wọ́n ń gbọ́ tẹ́ ń wò ó ẹ máa bá mi gbìyànjú àti máa bá mi skata ìyẹn ni pé ẹ máa bá mi ṣíà ẹ torí ìgbà tó dé èmi ọwọ́ èmi náà wọ́n ní ṣé lóòótọ́ ni léyìí ṣẹlẹ̀ àbírọ́ ṣùgbọ́n ẹni tó ti ṣẹlẹ̀ ẹni tó mọdú mọlẹ̀ bí ò bá ṣe ẹni tí bàbá ẹ̀ mú wọlé ilé awo ta ló fẹ́ mọ̀ àwọn tó mọ ẹnu ẹ̀ tó jẹ́ àgbààgbà ni wọ́n sọ pé báyìí ní ìrìn àjò ṣe rí o ibi tí olóyè Sunday Adéyẹmọ tó fi kó sí wọn lọ́wọ́ rèé tó fi di pé ó di dandan tí wọ́n wá tí wọ́n ṣẹ́nà bí wọ́n ṣe fẹ́ pa á pàápàá jùlọ nírú àsìkò yìí tó jẹ́ pé olóyè Sunday Adéyẹmọ ti láǹfààní ó ti padà sílé ó ti ń rìn ó ti ń yan fàǹdà ó ti ń jọba gẹ́gẹ́ bí ọmọ ọba àwọn ẹ̀yà kínní lọ́hùn-ún wọn ò lè wọ Nàìjíríà wọn ò bí wọn kú rí wọn ò tó bẹ́ẹ̀ ṣé ibi tí ó jẹ́ pé lọ́hùn tí wọ́n wà gan àwọn ń dápò ń wá wọn káàkiri ẹ bá mi gbọ́ kíní fídíò yìí ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ bá mi gbọ́ nǹkan tí àwọn bàbá wa yìí nínú ìgbìmọ̀ wọn tí wọ́n jókòó tí wọ́n sọ pẹ̀lú àwọn àṣírí yìí léyìí tó máa mú kí àwa Yorùbá mọ̀ wípé tẹ́nítẹ́ní àkísà ń ta àtàn bí àfin bá fẹ́ jẹun ajá ẹ̀ ní ké sí tá a bá ní ká máa gbé wọn yẹ̀wò à ń dara wa láàmú gbogbo wa láti mọ ojúlọ́mọ ohun tó lóyún ìdodo ìdajì ara ẹ bá ń farabalẹ̀ bọ̀ mo tún padà bọ̀ òun rèé ẹ̀ṣọ́ bẹ́ẹ̀. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. Gani Adams mo tún lè pe ọ̀rọ̀ ẹ ní wàhálà Gani Adams ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní wákàtí yìí kó tó jọ́ mẹ́ta kan tí mo sọ̀rọ̀ gbẹ̀yìn iye pé kò sí ọ̀rọ̀ téèyàn lè sọ ìgbà míì èèyàn á ní kó ń dákẹ́ kó máa wòye tó ń lọ ṣùgbọ́n àwọn ọmọ olórí burúkú kan wà tán ti ya orí burúkú wá láti ìjọ tán ti bí wọn sínú ayé wọ́n yí bí wọn gẹ́gẹ́ bí olórí burúkú ẹni tí ò lè ṣàǹfààní tí ò lè ṣe rere láyé olórí àwọn gúrùpù báyìí olórí wọn náà ń pè ní Gani Adams mi ò ní pọ́nlé kò ní mo sọ fún yín tẹ́lẹ̀ pé Gani kì í ṣe ẹni àpọ́nlé tó ẹni tó bá nílò àpọ́nlé á fi rẹ̀ sí ipò àpọ́nlé á fi rẹ̀ sí ipò ọ̀wọ̀ Gani Adams ò yẹ ní ẹni tá máa bọ̀wọ̀ fún mo kọ́ fẹ́ rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá gidi ní lóòótọ́
tẹ́ kì í ṣe ẹ̀jẹ̀ Fúlàní tí ì ṣe ẹ̀jẹ̀ Fúlàní ló wà nínú yín ẹ yéé pe Gani Adams ní ibà kò wọ̀ọ̀fẹ́ àtọ́ kò wọ̀ọ̀tẹ̀ rárá Ààrẹ Ọ̀nà Kakanfò òfò òní wọ́n gbé e lọ́wọ́ ní ó jẹ́ kó lè ṣe nǹkan nítorí pé ó jẹ́ ní òfò ó jẹ́ ní àdánù ó jẹ́ ní ìbànújẹ́ ló ṣe ń bínú sí olóyè Ìgbòho Òòṣà tẹ́ bá rí ẹ rí pé almost every day sìn èmi ò kúkú listen sí àwọn ọ̀rọ̀ rírùn tí àwọn ọmọ ẹ̀ ń sọ jáde lẹ́nu ó wá di gbọmọgbọmọ lójoojúmọ́ wọn ò níṣẹ́ mi mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ṣé àwọn tó ń ṣépè fún Ìgbòho yìí ṣé ẹ rò pé ọmọ Yorùbá ni wọ́n ni àwọn tí Gani lọ kó wá láti ilẹ̀ Tápà torí ọmọ Tápà ní Gani Adams ìdààmú yẹn ló orúkọ ló ń ro Gani Adams ìdààmú yẹn ló bá Gani Adams nítorí pé tẹ́ bá ṣàkíyèsí ẹ̀yin èèyàn mi láti ìgbà tí Ìgbòho ti sí ní Nàìjíríà láti 2021 tó ti lọ ẹ rí i pé kò sígbà tí wọn ò pààyàn táwọn Fúlàní ò ní pààyàn lóko kò sígbà tí wọn ò kí ń jí àwọn kábíyèsí wa gbé ǹjẹ́ ẹ máa ṣírí tó wà ń bẹ̀ nítorí pé wọ́n jọ ń pín owó ransom yẹn ni ó máa ń kan Gani ìbínú yẹn ló fi kanra mọ́ Sunday Ìgbòho wípé ó dí ọ̀nà àti jẹun kí lẹ́yìn pé ó fi ń fìdí àwọn olórí burúkú tó pè ní warriors tó kó sábẹ́ owó yìí náà nájọ ń pín ṣé ẹ̀mọ́ pé òun náà bá Fúlàní tán ìyẹn Gani wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ ni kò sí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí ó ṣẹ̀yìn Gani Adams I can tell you for free wọ́n jíyàn gbé ni o wọ́n réèpù ni o wọ́n kidnap ni o wọ́n pa àwọn àgbẹ̀ kò sí tó ṣẹ̀yìn Gani Adams excuse me ìdí tí ò fi lè bọ́ síta láti sọ pé òun defend ọmọ Yorùbá nìyẹn Gani kì í ṣe ọmọ Yorùbá and he can never be láíláí because èèyàn jáde ó ní kẹ́ má pa àwọn ìran mọ́ ìwọ kẹ́dẹ̀ ní ká máa pa wọ́n ìyẹn ló tẹ́ ẹ lọ́rùn so bọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá yẹn ó tẹ́ Gani Adams lọ́rùn so bí Ìgbòho ṣe jáde finally yẹn ń sìn ìbànújẹ́ yẹn ló dé bá Gani Adams ìbànújẹ́ yẹn ló dẹ̀ máa pa Gani Adams kò ní bọ́ nínú ẹ̀ tó máa fi filẹ̀ búra bí aṣọ Gani àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fún ẹ lọ béèrè lọ́wọ́ Onítìrí ṣèbí pàdípàdí ní Dúpẹ́ Onítìrí àti Gani Adams ṣèbí àwọn méjèèjì yẹn ló so wọ́pọ̀ tán fi gbá Dr. Freddy Fáṣẹ̀hùn tán fi gbá kúrò nínú ipò yẹn tán gba ipò yẹn mọ́ lọ́wọ́ this guy the same Gani ìdààmú yìí ọ̀gbẹ́ni tá ń pè lóbìnrin tí tó lọ sí Ondo State tí ò lè dúró tó pé aṣọ ẹ̀wù obìnrin ló wọ̀ tó fi sápò ń lò níkà rẹ̀ ìyẹn ló fẹ́ gba ọmọ Yorùbá sílẹ̀ òun àti Dúpẹ́ Onítìrí ni wọ́n pa wọ́pọ̀ tí wọ́n fi kúkú oríṣiríṣi irọ́ fún Dr. Freddy Fáṣẹ̀hùn ẹ jẹ́ kí n pe àkíyèsí ẹ̀yin ọmọ Yorùbá ẹ rí i pé trademark kan náà ló wà láàrin Gani Adams Ganiyu ìdààmú àti Dúpẹ́ Onítìrí tẹ bá rántí ìgbà kan tí Yorùbá Nation gbóná gan tí Dúpẹ́ Onítìrí pín wá sí tó fún struggle yẹn sí méjì tí ẹ pé nǹkan tí Gani Adams ṣe fún Freddy Fáṣẹ̀hùn ìyẹn nìkan kọ́ tẹ bá rántí ìgbà kan táwọn ọmọlẹ́yìn Dúpẹ́ Onítìrí tán bọ́ síta tán bẹ̀ sí rọ̀jò èpè fún olóyè Ìgbòho àti bàbá Professor Banji Akíntóyè almost every day there was a time tá pè ní èpèdè èpè kàbìtìkàbìtì àfọ̀ṣẹ oríṣiríṣi wọ́n ń rọ̀jò ẹ̀ ní nítorí pé wọ́n rí pé bàbá Akíntóyè àti Ìgbòho
ó ń dí wọn lọ́wọ́ àti ṣe nǹkan tán fẹ́ ṣe. Kí náà lè fẹ́ ṣe? Wọ́n fẹ́ ṣe aburú sílẹ̀ Yorùbá. Ṣé pé gbogbo àti wọ́n ṣe pé yẹn ẹ wo bàbá àgbàlagbà pòfẹ́sọ̀ kì í ṣe pé ó jà fún fámìlì ẹ̀, kò jà fún rẹ̀ pé òun fẹ́ ṣe president, òun fẹ́ jẹ́ prime minister. Kí ilẹ̀ Yorùbá má bọ́ sóko ẹrú bíi tàwọn Haúsá. Nǹkan tó mọ̀ gbé Ìgbòho jáde àti bàbá Akíntóyè mọ̀ nìyẹn. Bàbá Akíntóyè is a retired professor. Ó dẹ̀ ń gba allowances ẹ̀ pàṣípàṣí from America. Ó ń gba pension. Ìyẹn gan tó jẹun lọ́tọ̀. Àwọn bàbá Akíntóyè kò sí yìí tí kò sọ́mọ bàbá Akíntóyè tí ò ti lálùyọ. So kí ni bàbá Akíntóyè ń wá? Bọ̀ kó bá lè dá fún wa. Dúpẹ́ Onítìrí dìde. Ó ká àwọn èèyàn kan jọ èpè èébú. Kò sórúkọ tí wọ́n pe bàbá Akíntóyè tán. Kò sórúkọ tí wọ́n pe Ìgbòho tán. Kí ni ìgbẹ̀yìn wọn lénìí? Kí ló gbẹ̀yìn Dúpẹ́ Onítìrí? Lẹ́yìn ìgbà tó gbá gbogbo ọmọ àwọn tó kó sẹ́yìn ó gba òbítíbitì owó lọ́wọ́ wọn. Àwọn tó donate ilé, àwọn tó donate mọ́tò, gbogbo wọn ó kọjú wọn sórùn àlẹ́. Ṣé ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀ sí ilé tán fi ṣe declaration wọn nìbàdàn? Gọ́ọ̀mẹ̀ntì gbé bulldozer lọ, ó dẹ̀ wú gbogbo estate yẹn pátá. Ẹnìkan ló ní estate yẹn lára àwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Tá a sọ fún títí wọn ò gbọ́. Nǹkan náà gẹ́lẹ́ the same system ni Gani Ìdààmú yìí tó ń ṣe. Bó ṣe kọ́ ọmọ bí Dúpẹ́ Onídọ̀tí ṣe kọ́ àwọn ọmọ jáde nìyẹn. Àwọn òpònú, àwọn tó yẹ ká rí pé ṣé obìnrin iṣẹ́ nìkan máa ń dàlú gbà ni. Abẹ́rẹ́ sí sọ̀rọ̀ tó dùn sí wọn létí. Àwọn náà bí ìgbà tán ráyè mú wọn ni. Wọ́n á tẹ̀ pa kówó oríṣi millions of dollars, more than $5 million náà ní Dúpẹ́ Onítìrí gbà lọ́wọ́ àwọn ẹmúgùn tó ń tẹ̀lé. Nǹkan tí eléyìí náà ń ṣe nìyẹn. Ẹ wà àwọn tó kó síta tí wọ́n ṣépè fún Ìgbòho. Ṣé ẹ rí Gani? Mo sọ nínú last recording tí mo ṣe, ẹni tó bá forí sọ Ìgbòho orí yẹn ló máa fọ́. Ẹni tí Ìgbòho bá dẹ̀ forí sọ orógo ilé ayé ẹ bàjẹ́ pátápátá nìyẹn. Ẹ̀yin ọmọ Gani Ìdààmú ó wá gbé ìdààmú sínú ayé yín, ó gbé àdánwò sínú ayé yín, ó gbé àjálù sínú ayé yín. Ẹ̀yin náà ń jíṣẹ́ tí wọ́n rán yín, ẹ̀ ń forí yín gbèpè. Ẹ mọ̀ pé ẹ má ṣépè fún Ìgbòho back to sender ni. Ẹ ń ṣépè fún ẹni àyànfẹ́ Olódùmarè. Ohun tẹ́yin ò lè ṣe ó jáde síta ó ṣe. Ó lọ kó bọ̀, ìbọn ọ̀bẹ kò sí kankan tó ṣe. Ẹ̀yin wá ẹ fẹ́ gba ikú oníkú. Ẹ fẹ́ gbà kú pé bá ti ẹ̀ kú dí wọ́ọ́rọ́wọ́ ṣe ìbàdàn. Ẹ wá kọ́kọ́ ráre gbogbo ẹ̀ tẹ́ ẹ ṣépè fún Ìgbòho tó jẹ́ ọmọ lẹ́yìn Gani Ìdààmú àti Gani ìfura. Gbogbo yín lẹ máa ojú yín máa ráre gbẹ̀yìn ni. Ẹ ní gbélé ayé ṣeun rere. Bó ti wù kẹ́ pẹ́ lórílẹ̀‐èdè ayé tó, ìbànújẹ́ a máa jẹ́ tiyín ni. Nítorí pé arákùnrin yìí kò máa ta sí yín rárá. Everyday tẹ́ ẹ jáde fún kò fìjọ́ kan jáde kó reply yín, kó sọ̀rọ̀ síta pé bye. He is facing his own ohun tó kọ lára, èyí tó kàn ló face. But ẹ̀yin o, nítorí pé ẹ̀ kì í ṣọmọ. Ṣé ẹ rí ìdùnnú Gani Adams pé ká máa kó wa, ká máa pa àwọn ọmọ Yorùbá. The more tó bá ń pa wá, the more tó bá ń kidnap wa. Gani ó ń gba returns. Ó ń gba returns pàṣẹ. Ìyẹn lẹ́fìrí tó fi ń jayé. Lọ́ra gbogbo àwọn tọmọ tó kó síta ẹ̀ tó lóyún tí wọ́n ń ṣépè fún Ìgbòho, lára àwọn náà máa ń lò láti lọ gba returns yẹn gbà tí àwọn yẹn bá san ransom tán. That is just it. Ìbínú yẹn. Ẹ̀yin náà jókòó kẹ́rù náà ẹ̀yin ọmọ Yorùbá. Kí ló ń ṣẹlẹ̀ gan? Kí ni Ìgbòho ṣe fún màní? Nothing. Ẹ̀kẹ́rẹ́ tá máa ṣépè Ìgbòho kò ní ṣe báyìí. Ìgbòho ó ti dá fún ẹ, ó ti dá fún Ìgbòho. Kì í ṣe ẹ̀yin èèyàn lẹ́sẹ̀ máa sọ. Kò sí àṣẹ lẹ́nu Gani Adams. Kò sí ọ̀rọ̀ lẹ́nu Gani Ìdààmú àtàwọn ọmọ ẹ̀. Gbogbo èpè tẹ́ bá ṣẹ́ orí yín lẹ máa fi gbé. Bẹ́ẹ̀ ṣe ń ṣe báyìí tó ń jáde bẹ́ẹ̀ ló ń padà sórí yín.
àbẹ́gbọ́ bẹ́ẹ̀ ṣe ṣe ìpè yẹn tẹ́ ń ṣe oríṣiríṣi yẹn orí yín àtọmọ yín àtìyàwó yín ló ti máa dún. ṣe mọ̀ pé Ìgbòho ọmọ ẹnìkan ni, bàbá ẹnìkan ni, ọkọ àwọn ẹnìkan ni. Tẹ́ bá ti ń gbèrò ibi fún Ìgbòho, bẹ́ẹ̀ ni ibi yẹn máa padà sórí ẹ̀yin tẹ́ ẹ ṣépè yẹn á ṣẹlẹ̀ lórí ọmọ yín. ìran yín 7 mẹ́sàn-án ó máa pé lára ẹ̀. Ẹ ti gbé ìbùkà sílẹ̀, dandan ní kẹ́ẹ̀dẹ̀ wá kó èrè ìbùkà tẹ́ ń ṣe yẹn. Gbàtà ìyá ẹ̀ bá bẹ̀rẹ̀ sí jẹ yín. Ṣé orí wọ́n tán pè ní Gani ẹ̀? Àìsàn tán pè ní leukemia tó máa àìsàn inú ẹ̀jẹ̀, that is what they call kí ni à ń pè kí ni àìsàn inú ẹ̀jẹ̀ leukemia. Òun ló máa gbé wọ́de àtọmọ ẹ àtìyàwó ẹ ní rójú, ẹ ní ráyè, ẹ ní gbélé ayé ṣeun rere. Cancer of the blood mo fẹ́ rántí lẹ́ẹ̀kan, àti yìí tó jù bẹ́ẹ̀ lọ ló máa ṣẹlẹ̀. Ọmọ máa jà rìnrìn nídìílé ẹ. Ìgbò Ganiyu Adamu tó ń pè ní tó pè rẹ ní Gani Adams. Òun kì í ṣe ọmọ Yorùbá, and you can never be. Ojúlówó ògidì ọmọ Yorùbá ni Adéníyì Adéyẹmọ, ọmọ aládé, ìdílé aládé ló ti wá. Ẹ jọra láéláé. òfò oyè tánà gbélé ẹ lọ́wọ́, òfò ẹrú, olórí ẹrú láyé ìjọ yẹn ní Ọ̀yọ́ ló ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Wọn ò dẹ̀ kì í gbé nílùú, ẹ̀yìn odi nílé wọn máa ń wà láti ward off any threat to peace. Àwọn tó bá ń gbógun bọ̀, àwọn ló máa ń ṣàgbàǹgbàlà. Ìwọ wa lọ jókòó sí Èkó, orí rẹ ti burú Gani, ó ti ṣègbé, ó ti ṣòfò dànù, ó ti pàdánù ayérayé. Ó lè rí nǹkan kan mú ṣe. Ṣé rí ibi tẹ́ ta sí yẹn, tí yín ti bá yín. Ẹni tẹ́ lọ kọjú sí yẹn, wọn ò kọjú sí gba, wọn ò gbógun kan ti irú ẹni bẹ́ẹ̀ yẹn. Ìgbòho ń ṣe ẹni lásán tẹ́ máa bẹnu àtẹ́lù. Ẹ rí kó gbọ́n jù yín lọ ni. Ẹ wá gọ̀ títí ẹ tiẹ̀ wá mọ ibi tó yẹ kẹ́ ẹ tiẹ̀ ti stop. Àtijọ́ tẹ́ ti ń ṣe pé kí ló irun wo ló tu lára Ìgbòho? Àwọn ọmọ ẹ wà ń lo èbó, ìyàwó ẹ wà ń lo èbó, àwọn ọmọ ẹ ti graduate. One of his daughter lawyer ni Gani Adams. Kí ni orúkọ ìyàwó tiẹ̀? Ibo lọmọ tiẹ̀ wà? O níyàwó, o lọ́mọ, o bímọ sáyé, o kàn wá sáyé, o wá lásán, o wá sílé ayé asán. O forí burúkú orí ẹ, o fi gbè kan, wọ́n ti fi ọpọlọ ẹ, wọ́n ti fi gbà pààrọ̀. Àwọn múgùn, àwọn dàgẹ̀dẹ̀ lúná gọ̀ǹgọ̀ṣú èdìjà rẹ náà tó ń tẹ̀lé ẹ, àwọn náà wọn ò tiẹ̀ jókòó kán tiẹ̀ pé àkíyèsí ara pé kí ni ọ̀gbẹ́ni ṣe fún wa tá à ń ṣépè fún. Ṣebí Yorùbá lẹ sọ lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ ṣépè. Ṣe rí pé ilẹ̀ Yorùbá tẹ́ ẹ dúró lé lórí yẹn, tẹ́ ẹ ti ń ṣépè yẹn, òun ló máa bí yín. Omi Yorùbá ilé, because ẹ mú mi tápà, omi Yorùbá tẹ́ ẹ mú yẹn ó máa gbòdì nínú yín. Ata, iyọ̀, epo ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ń jẹ àti iṣu àti gbogbo oúnjẹ tó ń ti ilẹ̀ Yorùbá jáde tẹ́ ẹ ń jẹ àti gbogbo ẹ̀ á bí yín. Ẹ ní bá ti ṣe, ẹ ní rọ́nà gbégbà. Gbogbo ìdáwọ́lé yín asán lórí asán ni, òfò lórí òfò ló máa já sí fún yín. Níwọ̀n ìgbà tẹ́ ẹ bá gbé jẹ́sí tẹ́ wà, ẹ lè ṣe nǹkan kan. Ẹni tó dẹ̀ ń ṣe ẹ ń ní lára, ara máa ní yín pa ni. The more any one of you tẹ́ bá ti jáde síta báyìí tó bá ti lánàá ẹ pàkà tó jẹ́ pé orí Ìgbòho ló ti bẹ̀rẹ̀, ibi ti bá ẹ, orí burúkú ti bá ẹ, àìsàn ti bá ẹ, ìdààmú ti bá ẹ, àìrójú àìráyè ti bá ẹ láti ìgbà ẹ lọ àti títí láéláé bó ṣe máa rí fún gbogbo yín nìyẹn. Látòrí ọ̀gá yín Ganiyu ìdààmú tó bá ẹ yẹn, Ganiyu ìdààmú ò ní bọ́ nínú ẹ̀. Ìdààmú yẹn òun ló máa pa ẹ́. Kódà ẹ̀ tó pa ẹ́, wàá ojú ara rẹ, wàá máa ibi tó bá jókòó sí ló máa yàgbẹ́ sí, ibi tó bá jókòó sí ló máa tọ̀ sí. Wàá rọ lọ́wọ́, wàá rọ lẹ́sẹ̀, kò sí oògùn tó máa wẹ nǹkan tí mò ń sọ ìmọ̀ lára ẹ̀. Kò sí babaláwo, kò sí oníṣègùn, kò sí church, kò sí pastor
tó máa di ẹ lọ́wọ́ láti pé o ò ní rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀. Ọwọ́ tó fi ń gbé ọ̀pá kiri yẹn, ọwọ́ yẹn á wá useless. O ò ní lè jáde nínú ilé ẹ̀ mọ́, ẹnu ẹ̀ á wá rọ. Stroke, babalá stroke tó ń rọ, ọwọ́ méjèèjì ló máa lùsì sí. Wàá pàdánù ọwọ́ ẹ̀ méjèèjì, wàá pàdánù ẹsẹ̀ nítorí pé ẹni tó ń ṣépè fún kò ṣẹ̀ ẹ́. Torí orí àìṣẹ̀ yẹn ló máa bí ẹ́, àwa bí ẹ́, á bí gbogbo àwọn tó kó síta. Gbogbo yín ẹ ti dẹni ègbé o láti èní lọ. Gbogbo yín ti dẹni ègbé, ẹ ti ràrìn, ẹ ti kàgbákò, ẹ ti ràrìn àrìn, ẹ ti rìn sínú ìbànújẹ́ ayé. Ẹ ti determine life yín pé bí ẹ ṣe fẹ́ kó rí náà bó dẹ̀ ṣe máa rí fún yín nìyẹn. Ẹ ní bọ́ nínú ẹ̀, ẹ ní wẹ̀ mọ́ nínú ẹ̀. Àgbákò ti wọlé tọ̀ yín. Mo ń sọ pẹ̀lú ọ̀rọ̀ sì ń jáde pẹ̀lú àṣẹ bó ṣe máa rí fún gbogbo yín yẹn. Ẹ jẹ́ èèyàn ọmọ Yorùbá, ẹ bá mi pé kíní ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ Gani Adams. Kẹ́ ẹ máa fún back to back everyday. Ẹ máa jù sí everyday. Ẹ má dáwọ́ àtàwọn ọmọ ẹ̀. Ẹ jẹ́ ẹ bá mi, ẹ̀yin tí ẹ bá lè play ẹ̀ kí gbogbo àgbáyé gbọ́. Ẹ káàbọ̀ padà. Ẹ wo àwọn àṣírí ńláńlá tó farasin tó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ wa ń wò pé ṣé pé nǹkan báyìí wà nílẹ̀, àṣé nǹkan bẹ nílẹ̀, àṣé nǹkan ń ṣe níjù àgbọ́létílé ni. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé ẹ rí wípé tó gbogbo àwọn aláriwo ẹgbẹ́ gbogbo tí wọ́n ń dá kò tún jẹ́ okòlò lẹ́ni tó máa ṣe, kò tún jẹ́ oṣù. Ẹ ṣé mo dúpẹ́ o, á tún pàdé, ó dàbọ̀. Ẹ káàbọ̀ padà. Ẹ wo àwọn àṣírí ńláńlá tó farasin tó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ wa ń wò pé ṣé pé nǹkan báyìí wà nílẹ̀, àṣé nǹkan bẹ nílẹ̀, àṣé nǹkan ń ṣe níjù àgbọ́létílé ni. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé ẹ rí wípé tó gbogbo àwọn aláriwo ẹgbẹ́ gbogbo tí wọ́n ń dá kò tún jẹ́ okòlò lẹ́ni tó máa ṣe, kò tún jẹ́ oṣù. Ẹ ṣé mo dúpẹ́ o, á tún pàdé, ó dàbọ̀.